ká bọ òrìṣà ó péjì gbogbo ẹ̀sìn lọ ó péjì gbogbo ẹ̀sìn lọ ibi tó tọrọ ibi tó tọ ayé yìí tó wà lódà kó ti sọ gbogbo fámìlì mi délé gún padà òrìṣà tó bá gbé ní èèyàn kí n kó oúnjẹ o. Ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ káàsán ẹ kálẹ́ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa orúkọ tèmi ni ọmọọba Adégòkè Ayílára tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Ayílára ìnagijẹ mi ni ọba orin ìbílẹ̀ a bí mi ní ìlú Ọ̀jọ́ Aláwòrò ní Ọ̀jọ́ Alábà International ní Lagos State ń bí báyìí but ìlú Ajégúnlẹ̀ ni wọ́n bí mi sí ọmọ bíbí Ọ̀jọ́ ni mí bàbá mi ń gbà yẹn wọ́n ṣiṣẹ́ ní Nigeria Port Authority so Ajégúnlẹ̀ ni à ń gbé nígbà tó wá di pé wọ́n ti ṣe ọ̀nà tó lọ sí Badagry Express láti Mile 2 tọ́nà yẹn ti wà òkè a padà sílé ní 1978 láti ìgbà náà ni mo ti wà ní ìlú Ọ̀jọ́ tí mi ò fìgbà kan gbé ìlú mi tí mo fi dàgbà débi tí mo bá dé. Iṣẹ́ orin ìbílẹ̀ Elédùmarè ló jẹ́ kí n yà síbẹ̀ kí n ṣe pé bóyá mo dédé yabẹ̀ torí nígbà tí mo lọ sí school mo lọ sí primary school mo lọ kan ní Amúkòkò nígbàtà àkókò mbẹ mo tún bẹ̀rẹ̀ mí ní Ọ̀jọ̀nbí Aláwòrò primary school kí n tètè wọ Aláwòrò primary school kan tó dá Aláwòrò sílẹ̀ St. Michael ló kọ́kọ́ wà gbàgbà tó di 1980 wọ́n dá Aláwòrò primary school sílẹ̀ wọ́n wá pín wá sí méjì mo fọ́ sí Aláwòrò mo lọ sí Àwórì college láti bẹ̀ lọ ni mo ti lọ kọ́ṣẹ́ ọwọ́ mo kọ́ṣẹ́ tailor látara bí ta ti ń ṣiṣẹ́ tailor lọ mo ríṣẹ́ ìjọba tí wọ́n fún wa lọ́fẹ̀ẹ́ ló fún gbà náà a fẹ́ ṣe ṣùgbọ́n kádàrá ti kọ pé a máa ṣe iṣẹ́ yẹn bá ṣe ń ṣiṣẹ́ yẹn lọ ní ọ̀nà tó gbé wa débi iṣẹ́ ìjọba ní ọ̀nà bí ta ti ń lu ìlú kiri náà fi fún wa ní iṣẹ́ yẹn gbà yẹn so àdẹ̀fọ̀nà à ń lùlù yẹn sílẹ̀ ó ń peléke sí gbogbo ibi tá ti bára wa kì í ṣe pé bóyá ya plan ẹ̀ pé tá bá ṣe formally kí n tó bọ́ sí ìdíṣẹ́ orin ìbílẹ̀ mo ń kọ fújì mo bẹ̀rẹ̀ yẹn àwọn òbí mi ò lọ́wọ́ sí láti 1983 mo ń ṣe kódà mo ti lókìkí díẹ̀díẹ̀ náà gbà náà ṣùgbọ́n àwọn òbí mi ó jẹ́ nǹkan táwọn òbí mi ò fọwọ́ sí because ìgbàgbọ́ wọn ni pé tá bá ti yà síbẹ̀ a fẹ́ di ọmọ ọ̀ta mi ò mọ̀ bóyá àwọn náà ló ṣàgùn sí mi bóyá wọ́n ṣe nǹkan kan ṣáá kò yé mo ṣáà rí pé eléyìí tí wọ́n ti bára mi ò pláàni fún Ọlọ́run dé sọ pé mo máa padà yà síbẹ̀ not knowing pé nǹkan ìdílé mi ni so nígbà tó lọ́dọ̀ ti pè lọ́nà èèyàn gbogbo ètò àbá ṣe ń gbà náà máa ń dàbí magic lójú àwọn ibi pé àwọn alámọ̀ ṣe ju àwọn tó kù lọ ni so tí ìgbà tí wọ́n rò pa ó dà pé àwọn èèyàn fẹ́ràn orin yìí mo wá ní kí n ṣe record mo pe title record yẹn ní ìkìlọ̀ kí ni mo ṣe record yẹn fún ó di nǹkan tí gbogbo ayé tí wọ́n tẹ́wọ́ gbà débi pé àwọn èèyàn máa pè mí pé ó lè rírú ẹ̀ ṣe mọ́ Ọlọ́run kẹ́ fún ẹ níyẹn ṣe ni èmi kò tẹ́lẹ̀ náà Ọlọ́run fún mi ṣe kì í ṣe pé bóyá mo mọ̀ ṣe ó bá náà pé bóyá àwa náà ò ṣe nǹkan kan rárá lákàtúntì ní ẹ̀jẹ̀ kan náà tẹ wọ studio ká wo nǹkan tí kìíní tó máa bí because orin yẹn ò sí tẹ́lẹ̀ èmi lọ́lọ́run fi fọ́ndà orin yẹn so ìgbà tọ́lọ́run dẹ̀ tún máa ṣe mo tún ṣe míì
èyí tí mo ṣe yẹn tí mo ta pè ní advice tí máa ṣe lẹ́yìn yẹn tó jẹ́ ọjà kẹsàn-án ìyẹn tó wà lágbára ju gbogbo ìta tí ń ṣe bọ̀ lọ ní àwọn tó ti sọ pé a lè rí mi ṣe mọ́ so àdẹ̀rìn ṣe lọ bẹ́ẹ̀ dì sí jẹ́ pé àwọn èèyàn sì tún fẹ́ràn ẹ̀ sí débi wípé a ti ní ọmọ púpọ̀ lẹ́yìn tó ti kọ́pì pátánì orin tí à ń kọ yìí tí gbogbo wọn sì ń fún mi ní ọwọ́ mi èmi náà sì ń gbàdúrà ká tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ because tá a bá pọ̀ orin yẹn ò lè spread káàkiri àgbáláyé ẹnìkan ò lè polówó ọjà yẹn kó lọ kò yẹ bẹ́ẹ̀ ń sìn so tá a bá pọ̀ tí wọ́n bá ní fáǹsì at least 2 million tèmi náà ní 5 million tẹ́nìkan ní 1 million tí ó mọ̀ pé à ń pọ̀ sí nìyẹn so from there tó bá ti lè spread káàkiri àgbáláyé tó ti mọ̀ ọ́ tó ti di global music àwa náà gbàdá níta bá ń ṣe rẹ́kọ̀dù gbà yẹn owó tá a máa rí lórí ẹ̀ á tún máa ju ìta à ń rí lọ because fans tèmi á fẹ́ gbọ́ ti orin tí lágbájá bá kọ fans tí wọn náà fẹ́ gbọ́ ti tèmi from there tá a bá ti at least ká wá tẹ àṣepọ̀ àṣẹ rẹ́kọ̀dù àfi sí YouTube àti ríyàn bí 5 million tó ń wò ṣe mọ̀ pé ó ti kọjá so àti àlùbáríkà ti wọnú ẹ̀ so Elédùmarè ló ṣáà bá wa débi tí a bá dé so Ọlọ́run ṣe kíní yẹn ní ọ̀nà àrà débi pé èmi gan ọmọ inú mi dùn. ẹ ṣe rí ìyàtọ̀ tó wà ń bẹ̀ pọ̀ àwọn bàbá wa kan ti kọ bọ̀lọ̀jọ̀ àwọn kan ti kọ sákárà àwọn kọ àpàlà tí ẹ bá wọlé ìtawà ń kọ yìí kò jọ bọ̀lọ̀jọ̀ kò jọ sákárà bẹ́ẹ̀ ni kò jọ àpàlà gbogbo ẹ̀ láti kó papọ̀ sójú kan ṣẹ́gẹ́ bẹ́ẹ̀ ń sìn gbogbo ẹ̀ láti kó papọ̀ sójú kan tó fi yàtọ̀ sí tàwọn tó kù so tó bá ti ń bá fi jẹ́ kí n bá kó àpàlà ń sìn ẹ ti máa mọ̀ pápàlà ní lágbájá yìí nǹkan gbogbo ilẹ̀ ti gbọ́ àpàlà dáadáa so bọ́lọ́jọ́ àwọn Vasco da Gama Just Friday èyí táwọn ṣe nìyẹn kò yẹn bẹ́ẹ̀ sìn tí mi bá ń kọrin lọ́sìn mo lè yà sí bọ́lọ́jọ́ kí n tó kún bẹ̀ kí n múnú àpàlà kí n múnú sákárà so àwa lóòrẹ̀ tó ní pátán tí wá gédégbé so a ti mix ẹ̀ mọ́ra wọn débi pé kò síbi tá a dé tí a fẹ́ kọrin kò sí èdè tá a fẹ́ kọrin fún tí a ní kọ pátán wọn débi pé wọn ò ní gbádùn nǹkan tí à ń kọ ṣe mọ̀ pé Ìjẹ̀bú ní bó ṣe ń kọrin Ẹ̀gbá ní bó ṣe ń kọ tiwọn àwọn Ọ̀yọ́ náà ní bó ṣe so àwa ti mọ̀ pé ibi tá à ń lọ yìí àwọn Ọ̀yọ́ ló máa pọ̀ ńbẹ̀ àdẹ̀fẹ́ gbà ọlọ́run so a ti ní bó ṣe máa kọrin yẹn tí inú wọn ti máa dùn pé lágbájá yìí kódà àwọn míì gan ọmọ kọ́ máa wọlé ní mi pẹ̀lú bẹ́ẹ̀ sí because gbà mí tá bá kọrin tá bá fèdè mí kọ́ tá bá kọrin tá bá ẹmọ̀ so wọn kì í really understand ìlú tí mo ti wá so a ti kó gbogbo ẹ̀ àti papọ̀ àti sọ́dọ̀rin àwọn tó ṣe mọ̀ pé nísìn àṣà àti ṣe nìkan ní orin táwọn táǹkọ ló bèsì lè òrìṣà wa àti àwọn àṣà wa orin táǹkọ ló bèsì lè mi ò kọrin mùsùlùmí mi ò kọrin kìrìsìtẹ́nì ìyẹn ò ní pé kí n dé agbo kí n bá àwọn mùsùlùmí lójú agbo tí mo dẹ̀mọ̀ pé mo fẹ́ gbó lọ́wọ́ kí n má kọ pátá wọn fún mi because gbogbo orin làwọn máa ń gbọ́ gbogbo orin là ń gbọ́ so mo dẹ̀ nǹkan tó máa múnú ẹ̀dùn tó máa fi mú yọwọ́ lápò fún mi ni mo gbọ́dọ̀ ṣe tí n bá dé agbo kìrìsìtẹ́nì náà mo mọ nǹkan tí mo lè kọ tó máa jẹ́ kí inú yín kó dùn láti fi náà fún mi àwọn àsìkò kan wà tó pé wọ́n máa ń pè mí sí church ẹ wá kọrin fún wa mi ò gbọ́dọ̀ kọ èyí táwa ń kọ yẹn ń bẹ̀ because kò bá bí táwa mú mo gbọ́dọ̀ change ẹ̀ sí títí wọn ẹgbẹ́ gbogbo nǹkan tó bá fẹ́ sọ́mọ́ ẹ̀ kí Jésù kó máa hàn ọ́nú ẹ̀ mi ì bá wa kọ́ ní bọ́ọ̀lọ́jọ́ kí n kọ́ ní tó bá ti ń jẹ́ Jésù ni mo fi ń yìn ìṣàwọ̀ pé mo ti bá láyìn wọn mu ọ̀yàn bó ṣe rí nìyẹn so
ó yàtọ̀ sí àpàlà, ó yàtọ̀ sí sákárà, ó yàtọ̀ sí bọ̀lọ̀jọ̀. ẹ ṣe rí gbogbo nǹkan kọ́ lóògùn. tọ́lọ́run bá fẹ́ bless ẹ̀dá kan ó máa gba ọ̀nà àrà fi bless ẹni. bàbá mi jẹ́ nígbà tí bàbá mi tó máa ń gbọ́ music kì í gbọ́ music ẹyọ kan. àwọn turntable aláwo yẹn tó bàbá mi like fàájì gan, kò sí gbogbo orin tó ń jáde tí kì í rà. ṣe mọ̀ bọ̀lọ̀jọ̀ a máa play níjọ́ tó bá wùn tó yẹ pé bọ̀lọ̀jọ̀ ló bá wùn gbọ́ bó dẹ̀ ṣe ń play là ń gbọ́ sétí, kò yẹ bẹ́ẹ̀ sí tó bá play Haruna Ìṣọ̀lá à ń gbọ́. so títí tí àwọn orin bàbá àwọn àtijọ́ yẹn èmi padà like ẹ̀ ju gbogbo kí n máa gbọ́ fújì lọ. wọ́n sì bá ń gbọ́ àwọn orin àtijọ́ yẹn ó máa ń jẹ́ kí orí mi kó pé ṣé bá mi yẹn sìn. so àwọn nǹkan yẹn ẹ mọ ibi tá a ti ń listen sí gbogbo orin kiri, even ìyá tó kọ orin ọdún lọ sópin yẹn wo táǹtì rẹ́kọ̀dù ẹ jáde dáàdì mi rà á kì í ṣe kìrìsìtẹ́nì, but bàbá mi ò mọ pé nìkan kan wà tó jẹ́ sí kan gbogbo every láti máa dùn. so gbogbo ẹ̀ la gbọ́, mo lè kọ́ láti A dé Z ṣàwọn pé ìkọ̀tà ń pè nílé lójoojúmọ́ ni tó ti mọ́ra. so bí orin church mi náà tún jáde àti máa rà àti máa gbọ́, bí mùsùlùmí jáde a máa rà a máa gbọ́, bí kò sí rẹ́kọ̀d tó jáde tí bàbá mi ò ní rà tá a ní máa gbọ́. from there mo ti ní ẹ̀bùn ní gbogbo àwọn area yẹn. ìyá tó bí mi ìyá ẹ̀ olórin ni. ìyá mi nínú agboolé tó ti bí mi, agboolé ọba náà ti bí mi. so presently ìyá mi ṣì wà, òun ló ṣe lead gbogbo orin fún gbogbo ìyàwó ìlú wa, gbogbo ìyàwó ìlú in general màmá mi ló máa lead orin. so ìyẹn dàbí àjogúnbá, kò yẹ mẹ́rin sí àwọn pé ẹ̀bùn yẹn ó ti ń di púpọ̀. so ó bí àjogúnbá àwọn ibi tá a ti bẹ̀rẹ̀ sí ní ọpọlọ díẹ̀díẹ̀ tí gbogbo ẹ̀ṣẹ̀ mọ̀ bàtà náà tó wá ń dàgbà. ṣẹ́rí nígbà tí mo wá ń dàgbà mo rìn gbérégbéré mọ́ débi tí wọ́n ti ń kéwì. mo kẹ ìyá síbẹ̀ mi ọmọ kó má padà wúlò fún mi. mo kọ ìwé yẹn níwọ̀nba tí wọn lè fi ṣíìtì mi tẹ́ pé mo lè pàtàn inú ewì nìtàn wà. so àwọn nǹkan yẹn náà tá a bá ń sọ débi kan a máa ìtàn ewì máa clear ìtúbi tó bá fi yéèyàn tá a bá sọ débi kan kódà máa sọ fún ẹ pé nǹkan tó sọ yẹn kò correct báyìí náà ṣe pàtàn bẹ́ẹ̀. so ìyẹn náà ó tún ó wà nínú iṣẹ́ tá à ń ṣe tẹ́gbẹ́ kò sí ni tá a bá fẹ́ kí oríkì yàn tá a bá gbẹ́nu lé ènìyàn mọ̀ bóyá àwọn eléyìí tún mọ̀ kọjá ẹni tó ní oríkì pọ́pọ́ fúnra wọn. so ara ibi tá a ti gé ni mi ò gbogbo táàmì mi ò ní mission pé mo fẹ́ kọrin ìta àbọ̀ ṣẹ́ mọ̀ ọmọ gbèrègbèrè débẹ̀ náà ni ṣẹ́ mọ̀ ká máa ṣe égún eléwé àdẹ̀mọ́. fortunately mo pàdé eégún kan mo rò pé sẹ́ẹ̀tì wa ló wà nù àṣàgbàlagbà ni but ohun ẹ̀ jẹ́ ohun tó wẹ́ àwa táwọn ọmọ kankan àwọn lọ challenge ẹni tó mọ̀. so by the time tó béèrè question kan lọ́wọ́ àwa gbogbo wa dákẹ́ àmọ́ àwọn wàṣà wọlé síbi kan ìgbà táwọn wọlé àwọn bàbá àdọ̀bálẹ̀ ó dẹ̀ mú wa káàánú ọmọ kìíní oníṣòwò yẹn ní ẹ̀ wá bá mi lù ó ṣàfihàn aládírẹ́sì. bàbá yẹn ó dẹ̀ kọ́ wa kódà ó kọ́ wa débi pé a padà di ọmọ. àwọn mẹ́ta tá a lọ sọ́dọ̀ bàbá yẹn a padà di ọmọ fún bàbá yẹn tó yẹ pé tó bá fẹ́ ṣe nǹkan kan tá a bá tí ì dé kò sọ̀rọ̀ níbi tá a wúlò fún dé kò sọ̀rọ̀. so bá a ṣe ṣáṣe gé ní gbogbo àwọn nǹkan yẹn kiri nìyẹn tọ́lọ́run dé gbàtà wa bẹ̀rẹ̀ sí ń kọrin tá a bá kọrin dé àbọ̀ sóríkì àkíyàn lọ àṣekùsọ àwọn gbogbo yẹn àṣàbẹ̀rẹ̀ sí ń jọ yẹn. so ti tomorrow àìtúnṣe lọ torí a fẹ́ túnṣe débi pé kó lápẹẹrẹ kó padà ní stand débi pé wọ́n á mọ̀ pé àwọn pípò ìyá lágbádá ìṣiṣẹ́ sílẹ̀ kó tó lọ. so ajẹ́bó ṣe jẹ́ nìyẹn.
ẹ jẹ́ ibi tí ẹ bá question ẹ̀ dẹ́ mo fẹ́ sọ nǹkan fún yín. Ṣé rí nígbà tí iṣẹ́ yìí fẹ́ bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ rèé nítorí pé ó ní í ṣe pẹ̀lú question tẹ́ bẹ̀rẹ̀ yín. Jẹ́ tailor ni mo kọ́ mo dẹ̀ máa ṣe eégún rán. So ọmọ ẹ̀gbọ́n mi kan wà láti kékeré ẹ̀ tó ti bí èmi ni àwọn èèyàn mọ̀ nígbà bẹ́ẹ̀ torí pé mo jẹ́ nìkan ẹ̀dá kan tó simple jẹ́ pé èèyàn àwọn kéékèèké máa ń súnmọ́ kódà tó bá bímọ nílé wa kó tó pe anybody orúkọ mi náà kọ́kọ́ máa pè ṣẹ̀bọ̀n eléyìí dé ó dárúkọ mi gba àjọjọ nǹkan tó bá dẹ̀ ń sọ lọ àwọn kéékèèké máa grab so ọmọ yẹn wá láìpẹ́ ju wà bẹ́ẹ̀ lọ tí má lọ báyà tó máa lọ ni tí má lọ báyà so mo wá gbàtà fẹ́ ṣọdún eégún ní 95 nílùú mi so mo wá ránṣọ eégún fọmọdé yẹn nígbà tí mo wá rán fún mo dẹ̀ ránṣọ yẹn ó fine gan mo ní time gan gbogbo time mi ò tí bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọba mo ṣe ní time gbọ́ngàn àyè ṣì wà fún mi láti máa ṣe so ọmọ yẹn ẹ̀kan tó ti gbé eégún yẹn kò yà díẹ̀ mọ́ wọ́n wá nígbà táwa ṣe kéré eégún máa ń gùn wá báwo lọmọdé yìí ṣe wá ń ṣe báyìí ọmọ kékeré kan ló wá ń ba máa ṣe ó wá pè mí níjọ́ kan pé àfá làwọn èèyàn máa ń pè mí mi ò láìkì eégún ẹja rẹ mo ní èwo ló láìkì ó wá sọ ṣé yẹn ni àwọn eégún tó dẹ̀ sọ yẹn very simple kíní ni wá pa mo ti papọ̀ mo ti ṣe fún mo wá wà nílé èmi ṣe nǹkan yẹn fọmọ yẹn gẹ́gẹ́ bó ṣe ń tẹlifíṣàn mi kó máa gbé ọmọ lọ rànjú mọ́ tẹnìkan mo wà níwájú àwọn boys tó lu fújì fún mi gbà yẹn torí fújì mò ń kọ́ mú táyẹn àwọn ló wá lu sákárà yẹn tọ̀lé eégún yẹn lẹ́yìn èmi wà lé mi ò tọ̀lé wọn wọ́n wá bá mi pé wà lọ́wọ́ ọmọ yẹn ń jó bó ló ti kọjú mi ò dẹ̀ rí jó lẹ́sẹ̀ rí mo kè ṣe wọn kí wọn kì í ṣe wọn ọmọ kékeré náà kó jáde 5 years ló wà nígbà tí wọ́n sọ yẹn so fortunately mo ṣe ní kí n lọ wòran wọ́n ti ń padà bọ̀ nílé wọn á jókòó èrò tí wàá tẹ̀lé wọn rẹpẹtẹ mọ́ wa ìjọ olùwájú tó wá jọ ilé kò dẹ̀ jórí lójú mi àbá bóyá mo ti rí pé ó mọ̀ ọjọ́ ni so fortunately bó ṣe wọlé òòlì kan wá ó ń bá wọn bọ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá mi pé ọ̀nà ìlẹ̀ bí ọmọdé yẹn mọ́ ní bẹ́ẹ̀ ni ó ní òun fẹ́ sọ kan fún ilé ni pé ibi tẹ́fẹ́ gbàjẹ́ yàn òun nìyàn tí wòlíì kan bá dé àbáfà kan bá dé ẹ má dá wọn lóhùn ibi tọ́lọ́hún pè yín gbà òun ni ìlànà tó kẹ̀ṣẹ̀lẹ̀ lé ní tẹ́ ń wò wẹ́rẹ́ yẹn ẹ̀sà mi ò rí jù bẹ́ẹ̀ lọ nígbà tó máa fi díjọ́ Monday wọ́n ní local government fẹ́ ṣe nǹkan pé káwé eégún yẹn kékeré yẹn wọ́n pè wá tán bá dẹ̀ sílẹ̀ fún 5,000 naira gbà yẹn sà ó dàbí kán fún yàn ní 50,000 nísìnyí local government ní amáfẹsẹ̀ rìn débẹ̀ ní kì í ṣe bóyá fẹ́ wọ mọ́tò abádẹ́fẹ́ ṣeré ń bẹ̀ eré yẹn gbọ́dọ̀ ju 5 minutes lọ wọ́n tún ti ná àti ti pa bí 15,000 ẹ̀sà ẹni tá a bá fún ní 300 naira nígbà náà pé àdélòdì tá a bá fún 300 àbí 500 naira ó gba owó ẹni yẹn gba owó gidi ló gbà torí pé inú àá máa dùn ni ṣẹ́gẹ́ mi sà so kí la fẹ́ láti bẹ̀ lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ local government máa pè wá eléyìí máa pè wá ìyí máa pè wá mo ṣe débi pé Tinubu ó mọ̀ mí wọ́n náà wọ́n báyìí nípasẹ̀ eégún yẹn tó bá fẹ́ fún mi lówó kí èrò kó tó bí báyìí sí Yànàpájà tó bá fẹ́ fún mi lówó tí ọwọ́ mi ò bá kan ọwọ́ ẹ̀ báyìí kò ní jù bàbá Bèjì àgbà bí ẹni mi ò bí Bèjì bí bó ṣe nẹ́mù mi lórúkọ so láti gbà yẹn àwọn aṣèkíní yẹn bí tí ọ̀rọ̀ fújì ti ń kò ní máì gbé ni èní local government pé nígbà tó yá mo lọ represent Lagos State l'Abuja mo lọ tó bá fẹ́ ṣe kan lẹ́nugu wọn ní kíní kan wọn tó gbà bọ̀tẹ́ mo sọ igun ẹ̀dí méjì kí ló gbé mi sọ igun ẹ̀dí méjì 97 ni pé ẹnìkan bí Bèjì ó wá pé eégún kékeré yẹn Bèjì lẹ́ ló bí wọn á kú dé eégún yẹn ní méjì ọmọ tibí tó wá ń bá ọmọ mi ṣe ń gbà tí ó kì í ṣe ti yẹn mo fi sínú ẹ̀ ẹ̀sà tó bá dàbí pé bóyá mi ò ẹ máa rò pé bóyá mo lọ ṣoògùn kan
níbì kan ni kò dẹ̀ ń ṣe oògùn then mi ò mọ̀ pé kíní yẹn gan eégún tí ìyẹn gan tá à ń ṣe pé nǹkan lé mi ni ẹ̀gẹ́ mi ò gbọ́ rí nínú ìtàn pé nǹkan bàbá mi gangan ni but nǹkan tí mo kẹ̀ mọ̀ ní pé tí wọ́n fẹ́ ṣe ọdún eégún nílò àwọn family wa máa dáná wọ́n máa gbàlejò but sáà lẹ́gún tó jáde whereas àwọn bàbá mi gangan ló gbé eégún wọ̀lú yẹn wá wọn kẹ̀ fi bẹ́ẹ̀ yà sí mọ́ kò ẹ bẹ́ẹ̀ sẹ́ sógbà tí kíní ẹ wá ń torí pé òkìkí ẹ wá ń kàn ẹni tó dẹ̀jẹ́ lórí ẹbí wá ń gbà yẹn ó ti gbẹ̀sìn gan ẹ̀sìn gidi tí wọ́n pé kódà ẹ̀sìn wọn yẹn wọ́n tẹ̀ ń lóògùn wọ́n ṣe kankan ó wá pè mí pé torí ilé kábíyèsí ayé lára yẹn ìbẹ̀lẹ̀ mi lò sí kò sẹ́ni kankan nínú ilé yẹn mọ́ ló bọ́ọ̀dì tó wà nínú ilé yẹn so kálukú sí kọ́lé tí ẹ ti lọ gbé àwọn ọmọ kálukú sẹ́wọ̀n bàbá yẹn ilé tí òun wá kọ́lé sí ọ́fíìsì ilé kábíyèsí ayé lára yẹn gbogbo nǹkan tí mo máa ń ṣe ń ta yẹn kò sí ètí òkè ń rí ó wá pè mí pé gòkè mo ní sá nǹkan tó ń ṣe mí lájọ mò ń rí ọ̀rẹ́ kí n ti lé ẹkún bẹ́ẹ̀ o ṣùgbọ́n nǹkan bàbá wa ló ń ṣe òun mo rí pé nǹkan tí bàbá wa tí ó fi lélẹ̀ ló padà wá sí ara ẹ̀ nǹkan tó jẹ́ kí n lé ẹni fún délé mo fún láṣẹ máa ṣe lọ ṣe ẹni tí bàbá mi dẹ̀ bẹ̀rù jù ní gbogbo bàbá mi ọmọ kábíyèsí ayélujára ni bàbá mi ọmọ lèmi ẹni tí mo sọ yẹn náà ọmọ kábíyèsí ayélujára táwọn ju bàbá mi lọ gan ó dà pé kíyàn ti fẹ́yàwó tó ti bímọ tó dàgbà kó tó ṣe wá fẹ́yàwó bẹ́ẹ̀ bí bàbá tèmi ṣe rí so bàbá yẹn wá sọ pé láti ní wákàtí yẹn lọ mò ń fún ẹ láṣẹ má ṣe lọ àwọn dẹ̀ ni wọ́n ti rìnnú ayé gan kó tó padà wá gba ẹ̀sìn o gẹ́gẹ́ wọn kódà tẹ́ bá dárúkọ wọn nílùú mi wá ní àwọn wèrè níbi tí wọ́n ti ṣẹ́ mọ́ àwọn olómọkọ tó rí òun yọ̀ǹda má ṣe lọ láti gbà sọ́dọ̀ ti sọ pé òun yọ̀ǹda fún mi ò rò pé ló wá pàtàn yẹn fún mi ó nítorí jọ́ mi báyìí lẹ́gùn ṣe wọ̀lú orúkọ báyìí lẹ́gùn àkọ́kọ́ ń jẹ́ bàbá wa lónìí ó ṣàṣọ gbogbo ẹ̀ fún mi pé òun fi sí mi lọ́wọ́ ọ̀pọ̀ bó ṣe gbẹ̀sìn tó ọ̀hánú gbogbo gbé pé kí n lè mọ̀ pé nǹkan tí mo ń ṣe kì í ṣe pé bóyá mo dédé ṣe o ṣe mọ̀ pé wòlíì yẹn ti sọ fún mi tẹ́lẹ̀ pé ẹnì kankan gbọdọ̀ pè mí padà definitely nǹkan ṣẹ̀báyé tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó tó bá lọ níbi kan ó ń padà bọ̀ ibi tó ẹni tó máa gbé jáde láti lè sọ nípa tẹlẹ́sìndé àwa tí a bá ní understanding la máa jà nítorí ẹ̀sìn ọlọ́run gbọ́n ju gbogbo wa lọ ó mọ̀ ju gbogbo wa lọ ṣùgbọ́n àwọn ẹ̀dá especially ọmọ Yorùbá kódà afẹ́ mọ̀ ọjọ́ ọlọ́run fúnra ẹ lọ afẹ́ mọ̀ ọjọ́ ọlọ́run fúnra ẹ lọ kò ìyẹn ń ṣẹlẹ̀ normal but àwa ò gbọ́dọ̀ wo títí wọn nítorí pé nígbà táwọn náà bẹ̀rẹ̀ sí ń rìn inú ayé wa rí pé ìyàtọ̀ wà láàrin ẹ̀dá kọ̀ọ̀kan síra wọn kádàrá tẹ̀yìn gbé wá ó yàtọ̀ sí tèmi yàtọ̀ sí tẹ̀yìn ó yàtọ̀ sí tiwọn so bá àwa gbé kan náà ẹ̀yin wá fẹ́ kí gbogbo wa ká di ẹyọ kan tọ́lọ́run ò dẹ̀ ṣe é bẹ́ẹ̀ tọ́lọ́run ò bá fi ṣẹ̀ṣe kí ló fẹ́ ná láàrin ìṣẹ́jú kan sí méjì gbogbo wa máa di mùsùlùmí ẹnìkan kò tẹ̀ ní preach fẹ́ nìkan kan ṣèbóhun ló máa yí ọkàn wa padà ṣèbí lẹ́yìn ká sùn ká jí ká bára wa ní ibi tọ́lọ́run bá fẹ́ ni àwọn tó ń kú wọn ò mọ̀ọ́mọ̀ kú àsìkò tó bá ti kàn wọ́n náà máa pa wọ́n ọlọ́run fúnra ẹ̀ ló ní rìmọ́tù ó fẹ́ kú òkú òun ló ní but àwa tí wèrè bá ti wọnú ẹ̀sìn ló máa ń ṣe pálapàla but nílùú mi tí mọ́ṣáláṣí tó bá jí ní mọ́ṣáláṣí láàárọ̀ a máa ṣàdúrà fún mi ní gbogbo mọ́ṣáláṣí rand pé wọ́n ní jí láàárọ̀ kó má ṣàdúrà fún mi àkọ́kọ́ mi ń ṣọmọkọ́mọ sí wọn ògo ìlú ni mo jẹ́ láwọn tó ní understand because àwọn ti wá ẹ̀sìn wọn ọ̀gbẹ̀sìn pákádéke ẹ̀ lè rí wa time taba ọdún kan tá a fẹ́ ṣọdún eégún 2003 ẹni tó jẹ́ chief man Badagry ọmọ ọjọ́ ni bàbá tí mo sọ fún yín lẹ́ẹ̀kan òun ni Adélé tó wà lórí àpèrè nígbà yẹn àti lọ́ba àwọn ọmọ ìlú wa kan wá lọ kó àwọn ẹlẹ́sìn kan wá láti ìlú mi péjọ tá a fẹ́ bẹ̀rẹ̀ àgbọn yẹn làwọn fẹ́ ṣe wáàsí
ṣe àbùkẹ́ wọ́n ti calculate pé ẹni tó jẹ́ chief imam àwọn àgbààgbà ìlú nìyẹn, ẹni tó jẹ́ olórí ìlú ẹlẹ́sìn ni wọ́n máa fáwọn ní support. ṣùgbọ́n nígbà tó time tí wọ́n pé kéèsì lọ sí ọ̀dọ̀ Adélé pé wọ́n gbọ́ ẹgbọ́ kí ló ṣẹlẹ̀, ìlú ń fẹ́ ṣọdún eégún, òun ti dáwó bóun ṣe ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ mọ́, òun ti dáwó. So time títí wọ́n ti dé, ẹ fún wọn láyè tì ní àwọn gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́, otherwise àwọn ọlọ́pàá kó yín bẹ̀. wọ́n sá ọ̀dọ̀ bàbá imam, ìyẹn wá ní ẹ fẹ́ ṣe kí ni lè ní ẹ irú pálapàla wo ni ẹ níbo lọ́kẹ́rù yín tí kódà tí n bá tí ì pèrún ní ìdájí ẹni kankan gbọ́dọ̀ pèrún because ọdún tó fẹ́ ṣe gbogbo agbègbè àti dáwó ìlú wa ní ẹ lè wá bàjẹ́ kẹ́ ẹ sá lọ. ṣé mọ̀ pé nígbà tí àwọn méjì tó gbójúlé tó ti sọ fún wọn pé otherwise ọlọ́pàá kó ibi tẹ́ wáyé wọ́n dẹ̀ kẹ́rù wọn. àwa náà wà lérí wọn tó ti ń ṣe tiwọn ká lọ bàbẹ̀ jẹ́ níṣẹ́ àwọn òun ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ wa. tó bá ti kan àsìkò kíní tí ń bá gbàwẹ̀ máa fún wọn lówó náà ẹgẹ́ mẹ́rin máa fún wọn lówó kí n kọ́ máa ṣe wá sínsìn kí n kọjá ẹjẹ́ ìjọ kan kẹwàá kí mi kí n kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn kí máa rí wọn máa pè mí ní because bá ṣe jọ ń ṣe ṣùgbọ́n àwọn alákatakítí àwọn ló máa ń gbé nǹkan sódì ẹgẹ́ mẹ́rin kábíyèsí ìlú mi presently báyìí sí mùsùlùmí ni but tó bá ti yá sọ wọn ni gòkè ó yá o aṣọ́dún eégún kò ẹ bẹ́ẹ̀ sí ó máa gbówó lẹ̀ because ètùtù ni ìwọ tó o bá fẹ́ràn lù wàá ṣètùtù sí ìlú wàá fẹ́ kí gbogbo nǹkan kó tutù tó bá tutù lọ́pọ̀ tẹ́ náà máa balẹ̀ láti sọ pé ọba ni mí nílùú kan ó ń ṣẹlẹ̀ but kò jẹ́ nǹkan tó já wà láyà àti pé iṣẹ́ tọ́lọ́wọ́ àti gbé yàn ẹ mọ̀ pé ó máa fún yàn ní backup tó ṣe kinní ni. èmi ò rí yẹn gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ká lọ sóde eré ká ṣẹ́mọ̀ challenge kò sí bí wọ́n fẹ́ ṣiṣẹ́ kan tí ò ní rí 2016 àwọn boys méjì ló kú léraléra even before 16 àwọn ọmọ tí mo sọ fún yín pé ó ṣe égún ìbejì yẹn wọ́n kú ní 2012 níjọ́ kan náà ọdún léyà là ń ṣe wọ́n lọ sọ́wọ́lé ìlú ìyá wọn wọ́n dẹ̀ cross omi ni nígbà tí wọ́n ń bọ̀ ọkọ̀ ńlá kọ àwọn bẹ́gà bó ṣe ń bọ̀ ó dẹ̀ rí pọ́pọ́ yẹn kọjá ó dẹ̀ bá speed kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn ìwé ìfọ̀ ẹ̀ bó ṣe gbé ọkọ̀ yẹn nìyẹn èèyàn 9 ló wà nínú gbogbo wọn ló kù so àwọn tiwa méjèèjì yẹn ó wà nù ẹ̀ ọmọ tí mo dẹ̀ ń sọ fún yín tó bá ní kí ọmọ jẹ́ ọmọlúwàbí ẹ̀dá mi ò rí nǹkan tí mo ti lè fi qualify ẹ̀ àwọn méjèèjì wọn kàwé débi tó lápẹẹrẹ ẹgẹ́ mẹ́rin sí wọ́n ṣèṣe ríṣẹ́ bí kan ọdún mẹ́rin kan ṣèṣe ríṣẹ́ ọdún méjì ní kẹ́yìn ṣẹlẹ̀ but àgbàfọ́lọ́ kò sẹ́ ẹ̀dá kan tó mọ bá ṣe fẹ́ rìn láyé ṣe wá mú nǹkan kan ṣe sílẹ̀ kan tó ṣe àwọn méjì fún yàn lóyún pamọ́ àmọ́ àwọn ọmọ wọn là ń wò báyìí so 2016 kan náà àwọn boys mi náà tó jẹ́ àwọn tó jẹ́ alákíkanjú ń bẹ̀ bí kan ṣe kú kò sọ fún mi pé òun sick alọ́ṣọ́ kan wọ́n á bèèrè pé lágbọ́jáde àwọn ní ó wà ní mọ́tò pé kí ló ṣe ní ó ti ń sick ní àti ń ṣe wọ́n ti pẹ́ kí ló ìbọn kan ṣe máa ṣe tó ní sọ kankan fún mi nígbà tí mo fi jí dọ́kítà tí mo gbé lọ sí ọ̀dọ̀ oníṣègùn wa pé wọ́n bá wa ó ń sọ fún wa pé kí ni mo wò débi pé kí ni ẹ̀ ti wọ̀ lára dé mo ní kò sọ fún mi mo ṣe ń gbọ́ lálẹ́ àná ìdájí tá à ń kó ní ṣó ìmọ̀ ń bọ́ lọ́dọ̀ yìí mo fẹ́ gbìyànjú ni o ó ti wọ̀ lára jù ó gbìyànjú ó kó ń bẹ̀ but láàrin oṣù kejì ikú yẹn pa so èkejì náà ìjọ tí yẹn pé oṣù méjì gẹ́gẹ́ ìyẹn náà ṣe gíní ló tún tẹ̀lé but títí yẹn àwọn ọ̀tá fẹ́ gbàbẹ̀ wọlé nítorí òwòlé kan tó wá bá mi pé
wọ́n fẹ́ fi mú ọ̀tá mi ni pé bọ̀ ká má sùn a dẹ̀ kún fàdúrà torí pé àwọn tó fẹ́ pa ó pọ̀ Ọlọ́run dẹ̀ bá wa dáwọ́ ẹ̀ dúró so kò sẹ́nìkan tó fẹ́ ṣiṣẹ́ tí ò ní ìṣòro ṣùgbọ́n kí Elédùmarè kó máa gbé wa borí ìṣòro ni. ẹ ṣe rí àwa olórin nǹkan tá a fẹ́ fi gbowó lọ́wọ́ yín làwọn máa wá o ṣẹ́gẹ́ bẹ́ẹ̀ ń sìn tá a fẹ́ fi gbowó lọ́wọ́ tí n bá tún dé Agége lọ́la mo lè pè wọ́n ní Mẹ̀dínà Eléégún ṣé o bá mi yé bẹ́ẹ̀ ń sìn normally Ọ̀tà wọ́n ti wà tipẹ́ ní gbogbo ìlú tó ń ṣe eégún àwọn ní agboolé tó ń ṣe eégún pọ̀ jù tó yẹ pé bọ́mọ ohun bó tilẹ̀ òun kó ṣẹ̀sìn tó wọn fi nǹkan yẹn lẹ̀ ọ̀dọ̀ wọn ló pọ̀ sí jù kò yẹ bẹ́ẹ̀ sìn so wọ́n ti ń pè wọ́n bẹ́ẹ̀ tipẹ́ kò ń ṣe mímọ́ kọ́kọ́ pè wọ́n bẹ́ẹ̀ wọ́n ti ń pè wọ́n bẹ́ẹ̀ tipẹ́ rẹ́sìn ni pé tó bá ti tásìkò ọdún eégún yẹn wọn fi bẹ́ẹ̀ ní kankan ṣeré ìlú mi náà same thing tá a bá ti bẹ̀rẹ̀ kò sẹ́nìkan tó ń jẹ́ mùsùlùmí mọ́ kò sí nǹkan mọ́ ó ti di tígun so bó ṣe rí nìyẹn irú Agége ń bíbá iná táwa yìí irọ́ o gbọmọkú òkè ń tẹ́ni ní ọ̀rọ̀ wọn bó ṣe wà àwọn olómi náà wà bẹ́ẹ̀ náà so but Ọ̀tà ká kéwì ká pàtàn ọ̀jẹ̀ ẹ má yẹn parọ́ fún yín ọ̀gá ni wọ́n àwọn ni wọ́n pọ̀ jù nínú ẹ̀ tó ń ṣe jù wọ́n pọ̀ so bọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan ṣe ń bọ́lẹ̀ lẹ́ni dẹ̀ ń bọ́ síbẹ̀ so wọ́n ṣe mọ̀ nǹkan ó túmọ̀ pé nǹkan tá a ṣe tá a fi hàn mọ́ ẹni nǹkan yẹn ò lè parẹ́ so bó ṣe jẹ́ nìyẹn. kò wá ń ṣàwórí nìkan gbogbo iṣẹ́ tí mo ṣe ní Troud last week kò ń ṣe Èkó rárá Ìjẹ̀bú Ìbàdàn ni mo ṣe ń bá yín sọ̀rọ̀ sí ní tá a bá ṣiṣẹ́ lé Èkó ní wíìkì gbogbo ètò òkú ní next week ìlú òkè ni kò yẹ bẹ́ẹ̀ ń sìn Ọlọ́run sọ fún yín lẹ́kan pé nǹkan tọ́lọ́run bá ti sọ pé ó máa jẹ́ ṣíṣe ni ẹgẹ́ mi bẹ́ẹ̀ ń sìn kò sí mákẹ́tà àkọ́kọ́ tó ta rẹ́kọ̀dù mi àkọ́kọ́ Ọlọ́run ló ta kò yẹ bẹ́ẹ̀ ń sìn nígbà tó tẹ́sẹ̀ kan wọ́n bẹ̀rẹ̀ sí ṣe parẹ́tì ẹ̀bùn táàmì yẹn ọjà sì dá o sídí sì dá lọ́jà o wọ́n ṣe parẹ́tì àwọn ọlọ́mú wọn wọ́n àrẹ́sì wọn wọ́n á jókòó báyìí pé ṣé èmi náà mo kọrin tẹ́tí táwọn kan ń parẹ́tì àbí mo ń lálàá ni nígbà tán ní tí kábíyèsí ọlọ́tọ̀ wá ní ọ̀rọ̀ yẹn dọ́dọ̀ kábíyèsí ọlọ́tọ̀ wọ́n ní ayélujára kí láti máa ṣe àdúrà ló gbà má bínú kábíyèsí mi ò bínú èmi gan tẹ̀ ṣe ń wo pé ṣé èmi ni mo ṣiṣẹ́ táwọn kan ń parẹ́ tiẹ̀ ẹ̀gẹ́ bẹ́ẹ̀ ń sìn ṣé ẹ mọ̀ pé nǹkan kò sí mákẹ́tà kankan tó tajà mí yẹn o ó dẹ̀ ta ẹ̀gẹ́ bẹ́ẹ̀ ń sìn ó dẹ̀ ta ìgbà tó ti pé ó bẹ̀rẹ̀ sí ń ta gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń wá wọn wá ń kó ìgbà náà dá tó ní mákẹ́tà sọ Ọlọ́run ló ṣe kì í ṣe ayélujára Ọlọ́run ló ṣe kò ń ṣe ẹ̀dá kankan. ṣe sá fújì yẹn àwọn tó ń kọ fújì pọ̀ lọ́jọ́ ń gbà yẹn but èmi náà wá pé kémi náà dá tèmi lẹ Ọlọ́run dẹ̀ fún mi ní àwọn tó mọ̀ lólù sọ̀nà èmi gan mọ̀ lólù ẹgẹ́ mẹ́rin mo mọ̀ lù torí pé ilé wa mo sọ fún pé ilé ọba ìlú àwọn ọlọ́ba dé ìlú Gbẹ̀du kò sọmọlé wa kankan àbí tó bá fi yọ máa lè tí ò ní mọ̀ lò but pé kí wọn perfect dára àwa ni so tó pé wọn wá ṣe nǹkan sí tán bá ń lò tó mi bá wú màá gbá lọ́wọ́ wọn kódà inú àwọn yóò máa dùn pé lágbájá ó gbà ni because ọwọ́ yẹn máa yàtọ̀ nǹkan tá a kọ́ tá a mọ̀ ni so bẹ́ẹ̀ náà làwọn tó surround mi wọ́n mọ gbogbo ẹ̀ ṣe àṣà àkóra wa jọ àkọ́kọ́ lọ
wá ààrò ra sákàrà ìgbà yẹn kí agolo ọ̀dà ló pọ̀ kò sí kí ọ̀dà a máa lọ gé agolo ọ̀dà yẹn a máa gé àwa lọ wá kíní umbrella àwa fi rọ́bà di ìgbẹ́ báyìí ó máa sound gan bí ìlú so a ní bọ̀bọ̀ kan John là ń pè ọlọ́run fún bọ̀bọ̀ yẹn lẹ́bùn gan òun náà ó fi kíní yẹn báyìí ó fi tó ṣe bí jazz ṣe drum lẹ́gbẹ́ tá a bá ń ṣe practice lọ́ba yìí tẹ́ ẹ̀ bá tí ì súnmọ́ wáyé ẹ̀ lè mọ̀ pé nǹkan tá ń lù nìyẹn so a bẹ̀rẹ̀ sí ń ṣe kábíyèsí tó wà lórí pòǹgbà yẹn kábíyèsí yẹn jẹ́ni tó láìkí ọmọ kékeré kó máa pariwo àwọn bàbá kan wà báyìí tá a bá bẹ̀rẹ̀ practice yẹn tí kábíyèsí bá ti sílẹ̀ máa lékun lẹ́nu tí kábíyèsí bá wà ń lé bá ṣe ń pariwo yẹn gangan inú kábíyèsí wọn máa dùn nígbà ló máa gbé mineral crate kan ránṣẹ́ sí wa so ṣẹ́mọ̀ àwọn kí èèyàn lẹ́ni tó ń encourage èèyàn pé nǹkan tẹ́ ń ṣe ẹsẹ̀ mọ̀ ń gbádùn yín sẹ́ kò ní kó ní táwọn kọ yẹn bí àmọ́ kọ̀ọ̀kan ibò tí pa ṣẹ́ṣẹ́ ṣe ń ṣe yẹn pé tẹ́ ń pariwo yẹn ní gbogbo ẹ̀ ń kábíyèsí ó wà okay so from there nígbà tí a bẹ̀rẹ̀ sí ń ṣe alọ́gbarinṣẹ́ irinṣẹ́ it's not up to 50 kobo àgbà wọn sẹ́tì ẹ̀ fún agbódògbòdò àti tábẹ̀ sí ń ṣe sẹ́mọ̀ nígbà tó yá tábẹ̀ sí ń ṣe tá ń ṣe jump àwọn ọmọ mi náà tún dìde bíi tiwa wọn tún dìde so ẹni àwọn kan wá dìde nígbà yẹn wọn máa ṣe competition fún wa ibi tí kíníyàn ti bẹ̀rẹ̀ sí tó ń wọra níṣẹ́ mi ní fẹ́ kẹ́ bíìtì mi ní fẹ́ àwọn tó náà ṣẹ́mọ̀ wájú pé kálukú àbẹ̀rẹ̀ sí ń change kó ní umbrella ìlú umbrella lọ́lọ́ra sákàrà bẹ̀rẹ̀ sí ń lò so luckily àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí mọ̀ mí nígbà tó yá mo máa ń lọ wòran Òbésèré kò tí ì ní star rárá l'Ébùté Mẹ́ta ní every Wednesday máa ń play ní Canary every Wednesday máa ń lọ wòran ẹ̀ àwọn àbúrò ẹ̀ kan tó wà lọ́jọ́ torí ọjọ́ ní yẹ́ ń gbé àwọn àbúrò ẹ̀ kan àṣẹmíù àjọ ń gbé ni àwọn ló jẹ́ kí n mọ ẹni tí wọ́n ń pè l'Óbésèré yẹn tá a máa fi lọ ságbo ẹ̀ wọ́n like pattern tó fi ń kọrin gbogbo time yẹn ó ti ń wọ around 1990 àwa ti ń kọ tiwa normal ṣé mo gbà tí mo ti wá ṣé mo kéèyàn a máa dàgbà sí nínú experience ni wọ́n á ti rí bí máa ṣe ń kọ pé mo lè like pattern yẹn gbà tẹ́mi náà wá dọ́jọ́ mo bẹ̀rẹ̀ sí ń pè mí ra mi l'Óbésèré ọjọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ tó bá gbọ́ interview yìí ó máa rántí straight ni ó máa rántí gbogbo àwọn family ẹ̀ máa rántí because a close gan so a máa lọ orin tó bá kọkò lọ́hùn a máa wá jí kọ níbí so around 89 something was ohun gan tí ní star rárá gbogbo tó máa fi di 89 star ẹ bẹ̀rẹ̀ sí ní gbogbo táàmì ẹni bí báyìí kò sẹ́ni kankan tó mọ̀ èmi mo ń jẹ́ orúkọ yẹn táwọn èèyàn mọ̀ ẹ gbádùn mi sà Òbésèré èmi lèmi ń jẹ́ orúkọ yẹn táwọn mọ̀ òun dẹ̀ ló lórúkọ èmi kọ́ ni mo lórúkọ nítorí pé kò tí ì ní star èmi kí èmi lọ sí àdúgbò wọn lọ́hùn mo lọ mọ orúkọ yẹn àtòrin tó ń kọ mo wá ń kọ lọ́dúgbò níbi báyìí òun ò kí ń gbọ́jọ́ àwọn àbúrò ẹnìkan náà máa sọ fún pé ọ̀bọ̀bọ̀ kan máa ti ń kọrin bíi tiẹ̀ ní ọjọ́ tó rẹ̀ ń pè rẹ̀ ní Òbésèré so àṣà ń ṣe ìkan yẹn lọ títí àwọn pátá yẹn jẹ́ kí èmi náà máa ní star gbogbo níbi ẹ̀ṣẹ́ gbogbo pátá yẹn yàtọ̀ sí nǹkan tó ń gbọ́ ń bí pátá tó ń kọ́ lọ́wọ́ yẹn yàtọ̀ sí nǹkan táwọn èèyàn ń gbọ́ ń bí but by the time tó mọ̀ fi jáde ní 89/90 ló jáde táwọn èèyàn bí èsì mọ̀ pé ẹnìkan wà tó ń jẹ́ Òbésèré yẹn àwọn mímọ́ rẹ̀ pé ojú orúkọ mi ọ̀nà mọ̀ pé ìmọ̀ jí orúkọ ẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni ìyàn gbọ́dọ̀ máa pàtàn tó yẹ pé ẹ máa padà bá níbi irọ́ àwa la jí orúkọ yẹn jẹ́ fortunately a bẹ̀rẹ̀ sí ń ṣe ó padà mọ̀ pé ṣe pé bùbọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ ni ó kọ́kọ́ kọrin bú mi èmi mi ò reply ẹ mọ̀ kó lè ó yàtọ̀ sí èmi ò mọ̀ pé mi mo jẹ̀bi mi ò reply but later àpàdà close ká tó wá kúrò ní láì yẹn so
tó bá dé mi gbà yẹn máa ṣàpọ̀ àwọn ọjọ́ àwa lọ kò yẹ mẹ́rin sí ọmọ ó ní àpọ́nlé lára ẹni tó bá mú dáadáa láti bẹ̀rẹ̀ ẹni kan tó lápọ́nlé tó máa yọ̀ mọ́yàn ni kì í ṣe ẹni tó bá ríyàn tó máa bold no. So aṣáá ṣe kíní kọ́lọ́run tó sọ pé àwa tún máa yà kú nílá yẹn gbogbo táà tí mo sọ yìí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń gbọ́ láìpẹ́ wa wọ́n ti ń gbọ́ láìpẹ́ wa mo ti jí wa but bàbá mi àti ìyá mi inú wọn ò dùn a lè máa ṣe festival kan dé kọ́dà gbogbo ẹ̀rù gbogbo táàmì tí kábíyèsí ti wá kú tí kábíyèsí ti wá kú yẹn wọ́n máa dàrú kò sẹ́ni tó fẹ́ bá wọn wí mọ́ tẹ́lẹ̀ kábíyèsí wà láyé sí ó máa lé gbogbo wọn lé kú but kọ́lọ́run kó gbàdúrà wa gbogbo ìgbà tí mo wá bọ́ sí láyìn lè wọ́n wá fún mi support wọ́n fún mi ní support so but kò pẹ́ tí mo bẹ̀rẹ̀ mo fẹ́ ṣe rẹ́kọ̀dù náà ni bàbá mi kú but mo ti àwọn life mi kan ti ń jáde before record ni ọdún tí mo ṣe rẹ́kọ̀dù mi àkọ́kọ́ gan ni bàbá mi kú but wọ́n ti kú before rẹ́kọ̀dù ẹ̀ tó wáyé eré ìbílẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ ní 95 gbogbo ló bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ mo ń kọ fújì yẹn mo ń ṣe ìbílẹ̀ mo ń kọ bọ̀tìgbà tí kò ṣiṣẹ́ sáyè fún fújì yẹn mọ́ ṣé mo wọ́n pè mí lẹ́gbà wọ́n pè mí lágbọ̀n wọ́n ṣe gbá wọ́n ṣàgbọ̀n so ó dẹ̀ ti wá pè mí torí gbogbo táàmù kan à ń kó ní ṣe jáde báyìí ẹnu lásán ni tá a bá ti wo mọ́tò débẹ̀ lọ́wọ́ ti ṣe kọ́ tó máa ṣe àti rówó àti padà sí iléeṣẹ́ ìjọba ló pọ̀ jù Lagos State Government wọ́n ní aṣọ eégún ìbejì yẹn tí mo sọ fún yín wà lọ́wọ́ wọn bí ọlá tó ń bá fẹ́ ṣe eré eégún ìbejì wọ́n máa ní kí nǹkan ọmọdé yẹn wá pọ̀ láwọn bọ́ìsì mi ní aṣọ tí wọ́n la máa lò tó bá yẹ pé eré tiwa nìkan la máa kọ́ aṣọ tiwa la máa kó lọ so ṣé mọ̀ pé ó ti di pé kí n kẹ̀ ní àǹfààní láti máa jẹ́wọ́ ìjọba ní àwù wọ́n dẹ̀ máa sanwó iṣẹ́ tó pè ju ká lọ ṣeré fúnra wa lọ fún mi láti ibẹ̀ lọ wọ́n bẹ̀rẹ̀ sí ń pa wá mọ́ àwọn bọ́ìsì mi ní wọ́n fún wọn níṣẹ́ àwọn bọ́ìsì mi tó gba iṣẹ́ ìjọba lọ́fẹ̀ẹ́ lófò wọ́n fẹ́ tó 12 èmi náà gbà wọ́n ṣe èmi fún àmì mo retire ara mi ní last 2 years neighborhood rí èmi lọ̀gá wọn ní Ọ̀jọ́ local government sẹ́lẹ̀ èmi fẹ́ di Ọ̀jọ́ local government but ẹni tó ń ṣiṣẹ́ security tó tún mọ́lẹ̀ ṣe mọ̀ pé so àyèmọ̀ challenges lára ti ní side yẹn lẹ́pẹ́ ká máa yìnbọn fún yàn tí yàn bá jọ́kùnrin tàbí ẹni tí àsìkò tí ì tó láti bá lọ mo kó wá wọ̀ pé jẹun kókó fèsì bára yìí kí n fi lé ilẹ̀ kí n lè ní peace of mind. ẹ ṣe kí Alhaji Hussaini Ejire tó kú wọ́n ní ẹgbẹ́ tí wọ́n dá sílẹ̀ nígbà yẹn tí mo ti join yẹn kan tó kú fortunately nígbà tí Alhaji kú a bẹ̀rẹ̀ sí ń ṣe ẹgbẹ́ yẹn a kúrò ní ilé wọn ní Agége a lọ sí Ìbà lọ́dọ̀ bàbá kan tá à ń pè ní Ọmọgíwá à ń ṣe ẹgbẹ́ yẹn lọ ń bẹ̀ gbogbo àwọn tó wà mẹ́gbà yẹn àgbàlagbà ní gbogbo wọn èmi nìkan lọmọ kékeré láàrin wọn so bàbá ilé ó rẹ̀ wọ́n èmi èkú èmi iṣẹ́ mọ̀ from there ẹgbẹ́ o ẹni tá à ń ṣe meeting lé ẹ̀gán òun náà ti dàgbà gbogbo wọn ti dàgbà then ṣé mọ̀ kò dẹ̀ sí ni ṣé tó bá yá àìsàn mọ́mọdé náà wọ́n ti dàgbà ìtọ́jú bàbá mi lọ ló pọ̀ jù ní gbogbo wọn so èyí tó kú èyí tó ṣàìsàn ló fi jẹ́ kẹgbẹ́ yẹn kó wáyé mọ́ but àwa ti wá dá ẹgbẹ́ tiwa sílẹ̀ gidigbe tá a pè ní Cultural Music Association Association of Nigeria CMAN àti dá sílẹ̀ tí a dẹ̀ ti ń pè gbogbo àwọn tó jẹ́ olórin tó ń play culture àwọn tó ń play culture ọ̀tọ̀ ní traditional ọ̀tọ̀ ní culture
kò yẹ bẹ́ẹ̀ ń sìn tí wọ́n bá ń kọrin ìgúnnú wọ́n lẹ́tọ́ àtijọ́ yẹn gbé wa tí wọ́n bá ń kọrin fún eégún wọ́n lẹ́tọ́ àtijọ́ yẹn gbé wa so gbogbo olórin tó bá ti jọ mọ́ kọ́ṣọ̀ àti dásílẹ̀ tí èmi náà ṣe ní president wọn so à ń gbìyànjú láti pe gbogbo wa pé àti dẹ́gbẹ́lẹ̀ o ẹ jẹ́ ká jọ sọwọ́pọ̀ àǹfààní tó bá wà nínú ẹgbẹ́ ká lè jọ máa jọ jẹ́ so ẹgbẹ́ yẹn la dá sílẹ̀ tá à ń pè ní Cultural Music Association of Nigeria CMAN. ṣe rí ìpèníjà tó lágbára ìmọ̀ ti sọ lẹ́ẹ̀kan nígbà táwọn boys mi tó kú ìyẹn ni mo rò pé ó jẹ́ nǹkan tó àwọn tó kú ṣèkejì yẹn ní bí oṣù méjì síra wọn yẹn púpọ̀ náà ọmọ ẹgbẹ́ mi ló kú tán ní ọ̀dà pé mi mọ̀ fi wọ́n ṣe ọlọ́run kúkú nínú mi ìyẹn tó lọ sílé oníṣègùn lọ ṣe kọ̀kọ̀ kí n tó bẹ̀rẹ̀ sí ní kọrin kí n tó lókìkí tá bá lọ sílé oníṣègùn lénìí à ń ṣe kó má bàa kú lójijì kí èéfín yẹn máa kí iná tó ń jó yẹn kó má bàa kú ni ṣùgbọ́n pé bí mo ṣe bẹ̀rẹ̀ nànà mo kẹ̀ bára mi náà mo dẹ̀ dúpẹ́ fọlọ́run pé mo máa sọ fún yàn pé kò ń ṣe oògùn mo gbẹ mo tó mọ̀ pé gbogbo nǹkan kọ́ lóògùn láyé yìí so iṣẹ́ mo gbà pé kí ni ẹ ṣe wá ṣẹlẹ̀ tó jẹ́ nǹkan tó ṣọ́ọ̀kìyàn eléyìí tó kú sí kejì yẹn ọlọ́run sọ kó máa kú ni because gbogbo nǹkan tó ní ká ṣe nígbà yẹn la ṣe babaláwo kan tó jẹ́ ọ̀rẹ́ mi tó súnmọ́ mi ló fa ikú ẹlẹ́kejì yẹn mo lè rojú ẹ̀ dé débi tí yẹn rojú yàn dé ṣe mọ̀ pé mo ní oníṣègùn tọ́nà ẹ̀ jì sí mi nígbà tí wọ́n ti wíyẹn ti kú bọ́dà tó sọ fún mi pé kíní tó pa ọ̀wọ́ yẹn pé kò ń ṣojú lásán pé àwọn èèyàn ọ̀tá ló fẹ́ máa gbàgbé ṣe kíní ẹ lọ ra òbúkọ gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà ní báńdì yín ẹ sọ̀rọ̀ sí létí nǹkan tẹ́ ẹ fẹ́ ẹ ṣàdúrà sí ẹ má wulẹ̀ sọ pé ń bọ̀ lọ́dọ̀ mi mọ́ torí tẹ́ bá wá sọ́dọ̀ mi nǹkan tí mo kẹ́ máa ṣe náà ni pé odù báyìí ni máa tẹ̀ sínú ìkòkò tẹ́ fẹ́ fi gbé tutù yẹn kò mí ò ṣe òun ò ṣe ju yẹn lọ kí wọ́n babaláwo tó bá súnmọ́ mi kí ní kó tẹ odù yẹn sí tá a bá ti ṣe kò sí kankan tó fẹ́ ṣẹlẹ̀ ní kankan tó àwọn tó sábà máa bọ́ra ara wọn gbé ni ẹ ṣàṣẹ mọ̀ pé bọ́bọ́ yóò mọ odù yẹn kò lè sọ fún mi pé òun ò mọ̀ ó tẹ̀ kó tẹ̀ síbẹ̀ adẹjọ́ ṣe àjọ ń mú ẹ̀sà kí ló ná ẹ nígbà tó o mọ̀ láti gbé fóònù kó pé babaláwo ẹgbẹ́ ẹ pé nǹkan bàbá yìí ẹ mọ̀ ìyẹn máa ń ṣe nǹkan kójú mọ́ bá tíyàn ó dẹ̀ dákẹ́ sára ó ṣe nǹkan tó wù fún wa táwa rò pé ètò ti gbà táwọn afipọ́ máa ń pé ẹnìkan tó kó ní láéláé pé àṣẹ nǹkan tán á ní àṣẹ ó ní àjẹ́ pé nǹkan tí máa yẹn tẹ̀ síbẹ̀ pé fake ni pé kò mọ wọn pẹ́ ṣe nígbà táwọn gbé àwọn babaláwo mi dé báyìí pé bọ̀bọ̀ yẹn ṣe wọlé tó wọ́n ní ká sáré ṣètùtù bí ká tó sin bọ̀bọ̀ yẹn otherwise òkú apọ̀ so ìpèníjà yẹn ni mo ń try láti àwọn babaláwo wá dé táwọn tó jẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ mọ àwọn tí a dá sí wọ́n dé wọ́n jókòó sínú sitting room bẹ́ẹ̀ bọ̀bọ̀ yẹn kẹ́ wọlé ni wọ́n ń ṣe ètùtù yẹn lọ́wọ́ wọ́n ń kífá lọ́wọ́ bó ṣe wọlé tó wọ́n rí pé babaláwo ní báyìí wọ́n fi òdúlẹ̀ fún kókó náà ìṣàbẹ̀ ibi tó ti ń ka ayé for ample nǹkan mi ló ń kà òbó wọn adákẹ́ wọn pa kí là ń ka kílẹ̀ lẹ́yìn ká ṣùgbọ́n táwọn tó bá jáde lọ́wọ́ sọ pé bàbá ìbára jẹ́ sí mo ní náà boys mo máa ń tọ́lé nǹkan ṣé kò gbé máa ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ wọ́n ní mi ò ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ pé mo ṣọ́ ṣàlàyé bí kan ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ kó mọ́ kọ́kọ́ o ibi tí mo ti kọ́kọ́ rí pé bọ̀bọ́ yẹn ló kọ́ sí kíní ẹ̀ ìgbà tí màá tọ́ mi náà máa pè mí ní bọ̀bọ́ yẹn pé nǹkan tó tẹ̀sí mi kò ń ṣe kan àbọ̀ tí mo rojú ẹ̀ o ẹnu tèmi ò kì í gbé jẹ́ o mo rojú ẹ̀ o òun náà ti wá kú o ó ti kú o ṣé ikú tó pa òun náà ejò ló ṣájẹ́ o babaláwo o mọ àpòrò ejò ṣé kò yẹ kó pa àwọn ẹgbẹ́ ẹ̀ sà ṣe rí nǹkan tí ìtìjú tó ń dálẹ̀ ó dẹ̀ dákẹ́ sínú ilé ó dẹ̀ parẹ́ síbẹ̀ ejò ló ṣájẹ́ bí n ṣe babaláwo yìí tí n ṣe oníṣègùn yìí kí n tó pèèyàn méjì wọn á sọ nǹkan tí máa lò fún mi
tí oró yẹn ò fi ní kọjá bíi tí wọ́n fi ṣe mí léṣe. Ìwọ tó wá jẹ́ babaláwo tó dẹ̀ ṣe pé babaláwo, kí ló mú ẹ láti gbé fóònù kó pé ejò máa ṣá mi jẹ? Mi ò dẹ̀ ní àpòrò nílé o. Ṣé ta ló lápòrò nínú yín o? Kó tó kùyàn méjì wọ́n á sáré gbé àpòrò ránṣẹ́ sí, àbí kó lọ bá wọn fúnra rẹ̀ kó sáré lò fún ẹ, gbọ́dọ̀ ṣe dákẹ́ síbi ẹ̀ tó fi parẹ́ nìyẹn. So ìpèníjà tí mo rí pé mo rí láyé mi nìyẹn. Ṣé wá rí eléyìí tó mú dùnú bá mi jẹ́ pé gbogbo àti bá ti rántí báyìí inú mi máa ń dùn ni pé mo ní àǹfààní láti máa wà láàárín àwọn èèyàn pàtàkì. Ṣàṣà ni gómìnà tí wọ́n jẹ lẹ́kọ̀ọ́ tá a jọ jókòó rí. Ṣàṣà lọ́ba tó wà lẹ́kọ̀ọ́ tàbí nílùú òkè tó lórúkọ tá a jọ jókòó. Àwọn àǹfààní ẹ̀ náà tó yàn. Ṣàṣà lọ́gá ọlọ́pàá tá a jọ mọ́ra wa. Despite pé mi náà ṣiṣẹ́ ìjọba, but ní tí mo mọ̀ nídìí tó mò ń kọrin ló pọ̀ jù. Mi ò dẹ̀ rí pé nìkankan rí mi nírí ọmọ jákujàku alágbàtà tá a ti jọ mọ́ra. Kò sí ọ́fíìsì mo fẹ́ wọ̀ tí wọ́n lọ́gbà ìṣílẹ̀kùn lágbàjá ti dé. So ó ń jẹ́ kí inú mi máa dùn pé mo wà láàárín àwọn àwùjọ gidi. Owó yẹn ò sí púpọ̀ ṣùgbọ́n ebi ò pa wá. Ẹgẹ́ mẹ́rin sìn, ebi ò pa wá. Because nínú owó tá a pa yẹn tí ò tí pọ̀ yẹn, àwọn tá à ń fún ẹ̀ ó pọ̀. Mi ò regret pé mo ń fúnyàn. Ẹ̀sà àgbà mi wà máa fúnyàn. Mo lè má ní. But nígbà tí pé nǹkan tẹ́lẹ̀ yẹn bá wá síwájú mi, ó ṣe nǹkan màá rọ́jú ṣe pé kó tó wá wákàtí kan sí méjì, owó tí mo lérò ó lè padà wọlé sínú àkáǹtì mi. Ṣé mọ̀ pé tí a bá ṣe náà ó ṣe kí ẹ má wà. So kò sígbà tí n bá rántí pé Ọlọ́run ṣe ṣẹ̀dá mi tó tún wá ṣe mí ní creator. Ọ̀tọ̀ ní kíyàn kọrin, ọ̀tọ̀ ní founder. Gẹ́mi sà, Barrister ṣé mọ̀ pé founder ni. Kò sí tọ̀tẹ́lì kankan lè pa nínú fújì tó máa kọjá Barrister. Same thing ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ ti máa kọrin igun tẹ́lẹ̀ ọ̀bọ̀ sákárà tèmi lò tí mo lò kò sẹ́ni tó ṣe. Get me sir, kò sẹ́ni tó ṣe. So èyí tí mo dẹ̀ lò yẹn ní gbogbo èèyàn ń lò. Báwo ni ṣe máa rí pé àwọn èèyàn ń copy mi, kí ni mo máa dùn pé yá definitely nǹkan tí mo ṣe yẹn ní ó ní mí ní sáwọn èèyàn. Ẹgẹ́ mẹ́rin sìn. So ó máa ń jẹ́ kí inú mi kó máa dùn tí n bá rí báwọn èèyàn ń copy mi láti ṣe. So àjẹbó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé. Mo like question yẹn. Kódà mo jẹ́ wọ́n dé adé ẹ̀ fún mi. Èmi ò like máa jo ìbẹ́sí mọ́ mi. Kódà kan fọba lọ mi ò ní interest. Mi ò lè sọ tí kádàrá bá sọ pé ṣé mọ̀ pé ọ̀tọ̀ ní nǹkan but ó ní nǹkan tó máa ń wúyàn. Nígbà tó máa fẹ́ mi joyè, ó wá joyè. Mi ò ní kí ẹ máa jẹ́. Èló ní kí n fún yín ẹgbà. Ẹ fi mí lẹ́pọ̀ lóye. So nígbà tí mo wá lọ bì kan tó wọ́n náà máa fi iye kan lọ mí tó bá ti pè mí. Wọ́n tẹ̀ pè mí. Mo dẹ̀ rábìrì lọ́wọ́ máa yẹn, ó ní ṣé òye náà ti wọ́n ní ẹ̀. Ok. Wọ́n náà fẹ́ mi jẹ ọba wọn. Kódà mo dádé. Bọ̀tíjọ́ tí mo ti dé náà lèmi ti gbé síbì kan torí mi mọ̀ pé mi ò jọba ìlú. Kí n má tọ́ra mi jẹ́. Mo jọba lórí àwọn tó ń kọrin, àwọn ṣe ọ̀nà ni. But adé tó ń gbé fún mi, ó wà mí tí mo gbé sí mi ò fi kan rí mi rí láti gbàgbà lẹ́yìn ká ya fọ́tò ká ṣe gbogbo ẹ̀ tí mo ti ṣe. So wọ́n fi mí jẹ ọba orin yẹn.
ṣáre bàbá yẹn kò lè mọ èmi before kan tó bá pè mí ní bàbá bèjì yẹn wọn lè mọ èmi àwa làwa máa mọ̀ wọ́n. oríṣìí ni pé wọ́n pe bàbá kan ní Honorable Ẹ̀gẹ́ Afọlábí Ẹ̀gẹ́. Àwọn jẹ́ ọ̀gá sí àwọn Bọ́lá Tinubu, ọmọ olómi ni wọ́n, olóṣèlú ńlá ni wọ́n. Àwọn ni wọ́n kọ́kọ́ fi Tinubu ṣe senator. So kò sígbà tí ó máa wá sọ́dọ̀ Honorable Ẹ̀gẹ́ yẹn tí wọ́n bá pe meeting tí àwa ò ní sí ń bẹ̀. Ṣé mọ̀ pé wọn ò lè máa wá òdìbò lásán láwa. But by the time tó máa fi mọ̀ mí ni tó bá ń ṣe campaign tó bá pé Eégún Ìbejì lọ́bẹ̀, tá a bá lọ́bẹ̀ tó bá ti rí eégún yẹn báyìí wọ́n máa rí pé àwọn fún wa lówó. Wọ́n máa rí pé 20,000 bíìlì yẹn nígbà yẹn wọ́n máa fún mi báyìí. So kò rẹ̀ sí campaign tó máa lọ tó bá ṣe campaign ní Àmúwọ̀dọ̀fin àwọn tó wà ń bẹ̀ máa pè wá léré. Tó bá ṣe ní Ajérọ̀mí àwọn tó wà ń bẹ̀ máa pè wá léré. Tó bá ṣe lórí Agége local government àwọn tó wà ń bẹ̀ máa pè wá léré. Ṣé mọ̀ pé kò sí ibi tó fẹ́ lọ tá à ní sí ń bẹ̀. So ó sì jẹ́ kó mọ̀ pé bọ̀bọ̀ yìí àwọn ṣáà máa rún lé àwọn eégún yìí káàkiri. So wọ́n dẹ̀ jẹ́ good leader tó jẹ́ pé gbogbo táìmù tí mo tún tá à ń ṣiṣẹ́ ní bọ́ọ̀dù náà tó bá lọ sọ́fíìsì tó bá pe mítìnì sí aláwùsá a máa wà ń bẹ̀. Ọ̀tọ̀ lè má dá mi mọ̀ tí n bá ti wọṣọ. Ẹgẹ́ mẹ́rin sì bọ̀ pé mi ò bá wọn jókòó báyìí pé wọ́n náà wọ̀n pé ṣùgbọ́n kan rí mi ń gbà yẹn pọ̀ lóògùn yẹn àtọ̀tọ̀. Wọ́n dẹ̀ ní ẹ̀bùn kan wọ́n dáyàn mọ̀ gan. Wọ́n dáyàn mọ̀ gan. Tó bá rí ẹ tó bá ti rí ẹ tó bá lọ sí sàkánì wọn bá máa wọ ẹ báyìí pé mo ti rí bọ̀bọ̀ yẹn rí wọn rí. So tẹ bá kí wọn wọ́n máa kí yín dáadáa. But ìgbà tó ti di gọ́fúnà yẹn a ní access láti súnmọ́ wọn. Àdé èmi ẹ̀ jẹ́ nìkan tó máa ń bẹ́ jẹ́ kí mo máa jẹ́ nìkan tó máa ń bẹ́ ni màá mọ̀ wọn a máa jọ ṣe wọléwọ̀de because mo láwọn èèyàn tó lè gbé mi déwájú wọn. But àwọn kókó tí èkú kò sígbà tá a tún ní pàdé. So kọ́lẹ́dùn máa rẹ̀ kó bá wa dẹ́mi wọn sí. Díọ̀lá ni mo ṣe ń ṣe égún. Gbogbo ara mi kódà bó ti sọ gbogbo fámìlì mi dé légún padà. Òrìṣà tó bá gbé ni èèyàn kí n kó oúnjẹ o. Ṣé wá ní nǹkan kan mo kẹfẹ́ sọ tó fẹ́ fi tara fi kásẹ̀tì yìí. Ká bọ òrìṣà ó péjì gbogbo ẹ̀sìn lọ. Ó péjì gbogbo ẹ̀sìn lọ. Ibi tí ó tọrọ ibi tí ó tọ́ ayé yìí tó wà. Ẹ wo ẹṣẹ́ mẹ́wàá fún pè ní gàlà. Ṣé mọ̀ pé ó ní odù lára odù fa ẹ mọ̀ gbogbo ẹran gàlà tẹ bá rí láyé máa bá odù lára wọn odù fa lára wọn. Ṣé ẹ̀dá kan ló kọ́ sí wọn lára ní Elédùmarè? Torí mi lágbàtà ti dẹ́rẹ́ ayé òyìnbó ò tí mo àti ìrẹ́ràn kó ṣe nígbà tí ṣe yàn. Ṣé wá rí igi àtọ̀pẹ̀ táwọn èèyàn ń bọ kì í ṣe Ọlọ́run àwa ẹlẹ́sìn látọ́nà pé wọ́n ń sin Ọlọ́run míì lọ́rọ̀ wọn kì í ṣe Ọlọ́run. Wọ́n ń tara wọn bẹ Elédùmarè ni. Reason tó fi ń tara wọn bẹ Elédùmarè ni pé igi ó wà lára kan tó gbé gbogbo àwa ẹ̀dá yìí dúró. Gbogbo ibi tá a wà yìí igi ló gbé wa dúró àti iyẹ̀pẹ̀. Tá a bá rìn lórí ilẹ̀ mi ò mọ̀ bí a ti fẹ́ rìn orí ilẹ̀ kódà kí wọ́n máa rìn lórí omi orí ilẹ̀ ló ṣì wà. So tá a bá bọlẹ̀ kò sí kan tó burú bí wọ́n bá bọ omi kò sí kan tó burú wọn ò lè bá omi bínú. Èèyàn kì í bá omi bínú kó má wẹ̀ lójúmọ́ kó má àbí kó má mu mi. So igi dẹ̀ ní gbogbo nǹkan tá à ń jẹ láyé ìyá rẹ̀ ló wà.
kò sí ẹ̀dá kan tó dẹ̀ ń pẹ́ ju igi lọ láyé, kò dẹ̀ ń ṣe èèyàn lógbìn, Elédùmarè fúnra ẹ̀ lógbìn. Tí gbogbo agbára tí mùsùlùmí àti kìrìsìtẹ́nì ń lò ara igi ló wà. Ẹ quote mi, ara igi ló wà. Báíbù tó ń gbé dání kí náà fi ṣe, Kùránì kí náà fi ṣe, igi ni. Kò wá sí ẹni tó ń ṣàdúrà, àdúrà tó ń pè àǹjọ̀nú ló ń pè. Bàbá gbọ́ pé wòlíì ńlá kan wà tó máa fàdúrà jagun, bàbá ńlá àjọ̀nú ló pè, ó mọ ẹnu ẹni, ó mọ bó ṣe máa pè wọ́n tó máa dáhùn ni. Àfáà ńlá tó jókòó sínú yàrá tó jáde tó ń tan tùràrí yẹn kílẹ̀ mọ́ tó fi pélé ẹ̀. Ṣé ẹ̀ ordinary tùràrí ni? Tùràrí lásán tẹ́ ń wò yẹn, nǹkan tó pinlẹ̀ tùràrí mi ó lé ní 500,000, ó lé 1 million wọ́n fi ṣe tùràrí mi. Tẹ́gbẹ́ tó bá bẹ̀rẹ̀ àdúrà yẹn, òun ló máa gbé àdúrà yẹn rìn. Àǹjọ̀nú dẹ̀ ló máa gbé ṣiṣẹ́, àǹjọ̀nú yẹn ló ń gbénú igi. Ẹgbẹ́ mi ẹ̀ ń sìn. Jerusalem tẹ̀lé sọ pé ebi tá a bá ti bára wa ká ṣe dáadáa. Torí ìdájọ́ ayé kò sí lọ́wọ́ ẹ̀dá kankan rárá. Ẹgbẹ́ mi sà. Ok, nígbà tó yìnbó dé tó sọ fún wa pé Red Sea wà níbì kan, òkun pupa wà. Nígbà tẹ́ débẹ̀ ṣe ẹ bá pupa mẹ́. Ṣé wọn pín ìwé yẹn náà láka? Ṣọlọ́run ló kọ́ nìyẹn. Ṣọlọ́run tó mọ̀ pé òun dá red ló kọ red sínú ìwé fún wa. Adébẹ̀ àbá white. Oríṣiríṣi àwọn nǹkan tó kọ síbẹ̀ tán fi parọ́ fún wa tí wọ́n mọ̀ pé àwọn máa padà fi bẹ̀rẹ̀ máa ṣe business tó bá yá, àwọn máa lọ visit bẹ̀. So irọ́ ni, but tí ẹ bá ṣe, tí wọ́n bá ń ṣe mùsùlùmí, mo ṣe wà ní tí bá yà sí mùsùlùmí, tí n bá rí business kan ṣe ní ìlànà mùsùlùmí yẹn tó bá ti pay mi, ẹ lè pè mí kí n dá yín lóhùn, because báwo mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ níbi tí mo ń lọ. Tí business yóò bá pay mi ńkọ́, màá wá dẹ́ni àná, ó pay kí n jókòó síbi tí mo wà yẹn. Èmi níbi tí mo wà yìí ń sìn, tí n bá ní mo lọ kọrin mùsùlùmí, kí ni mo ṣe mọ̀ ó fẹ́ pay mi. Then nígbà tí mo wọnú wọn, mo rí pé kò sí nǹkan tó jẹ bí ìkà, àwọn náà sì kú, ọ̀ngẹ̀rìyàn, irọ́ lásán, ìbanilórúkọ jẹ́ ni. Kò sáláwo kankan tó ń sìnkú tó ń bẹ́rìyàn àbí tó ń yọkàn, irọ́. Kò sẹ́ni tó ṣe bẹ́ẹ̀, gbogbo awo ni mo ṣe. Wọ́n dẹ̀ ti sìnkú lójú mi dáadáa, mo mọ̀mọ́ máa fẹ́ra mi lẹ́bàá, máa wash, mo rí pé kí ni yóò rí báyìí. In fact, táwọn ẹlẹ́sìn ìbílẹ̀ bá sin òkú, ẹ̀rù kú ò ní báyìí. Wọn ò ní jẹ́ kó kẹ́rù máa báyìí. Òkú mùsùlùmí nìkan ló máa ń báyàn lẹ́rù. Torí mùsùlùmí ti di òkú wọn látayé, wọ́n ti di gidi. Kódà tó máa dán tó bá fẹ́ jíjà báyìí kò lè rọwọ́ jà. Kìrìsìtẹ́nì ò di òkú wọn, àwọn gbé wọn tó wọ́ṣọ gidi fún wọn fi góòlù sí lọ́rùn tó bá ṣe lówó tó ní. Bẹ́ẹ̀ lọ́nà ni ẹlẹ́sìn ìbílẹ̀. Ẹgbẹ́ mẹ́rin sí, wọ́n máa wọ aṣọ gidi fún ẹni, wọ́n á mú ṣan eégún lé ẹ lọ́wọ́, wọ́n á wọ bàtà eégún sí ẹ lẹ́sẹ̀, wọ́n á dé fìlà oyè tó jẹ, wọ́n á fi lẹ̀kẹ̀ sí ẹ lọ́rùn. Kò sí kankan tó wà méjì bẹ́ẹ̀ lọ. Àti ṣòfin fún wọn pé ẹ yé sòkò ní kọ̀rọ̀ mọ́. Ẹ jẹ́ kí gbogbo wọn máa rí nǹkan tẹ́ ń ṣe, pé kò sí nǹkan òkùnkùn níbẹ̀. Ibi tán ti ń gbà mú yín nìyẹn, àwo ni, nítorí pé ó jáwo wọ́n fi ń ṣe ní táwo. Ẹ jẹ́ káwọn ọmọ olókùú kó wà níbi òkú wọn tó bá ti ń sí òkú, ẹ jẹ́ kó rí bọ́yẹ sí bàbá yín, kó rí pé ó simple. Lọ́dọ̀ wa tó kú bá kú báyìí, a máa gbé jókòó báyìí sórí iṣẹ́ àtẹ́gbẹ́ tó bá wọlé ẹ̀ lè mọ̀ pé ó kú. Bó ṣe gbogbo léegun ló ń ṣe bẹ́ẹ̀ o. Reason pé àwa ní dókítà kan láàrin wa, òun lè lọ introduce kinní yẹn sínú ọ̀jẹ̀ tá à ń ṣe. Dókítà ni, medical doctor ni. Ó máa gbé jókòó, máa dress, máa ẹgbẹ́ tẹ́ bá wọlé wọn òkú tó kúdà ẹ̀ lè rí lórí bẹ́ẹ̀ ìjókòó ló máa wà. So gbogbo táìmì wọn ti múra, fọ́n ti wẹ̀, fọ́n ti gbogbo ti pẹ́pẹ́pẹ́. Gbogbo táìmì tá ń gbé pósí kiri kò sí òkú ní pósí. Tàbá ìṣèdí la ṣe máa lọ gbé òkú sínú pósí, tá máa gbé wọlẹ̀. Kò sí nǹkan kan tó ń ṣe ń bẹ̀. Ṣùgbọ́n ibi táwọn pípín yẹn gbà fi bẹ̀sìn ìbílẹ̀ jẹ́ ni àtàwọn ṣẹ́rí ìkà àwọn yẹn dáwà o, wọn sí lára ẹ̀sìn o. Ìkà wà ní mùsùlùmí,
ó wà ní kìrìsìtẹ́nì ó wà lẹ́sìn ìbílẹ̀ àwọn yẹn dá wà yàn burúkú ni wọ́n ẹ̀ṣẹ̀ wọn wọn rẹ́dà ti ṣìkà ẹgẹ́ ń bẹ́ẹ̀ yẹn sí so ibi tẹ́lẹ̀ mi bá ti ń ṣe oríire báyìí inú ti ń bí àwọn kan àwọn yẹn ìka ni wọ́n ń ṣe lẹ́sìn wọ́n wà nínú ìbílẹ̀ wọ́n wà ní mùsùlùmí wọ́n wà ní kìrìsìtẹ́nì kò síbi táwọn sí tẹ inú ìjọ dẹ̀ ní tó bá pé ẹ̀sìn mùsùlùmí àbí kíní ló wà àti kìrìsìtẹ́nì ẹ̀ lè ti dá wọn mọ́ wọn torí àwọn ló máa ṣe dára jù but nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn ti máa dá wọn mọ̀ torí pé aṣọ wọn a máa yàtọ̀ sáṣọ táwọn èèyàn gidi òrìṣà ní agbára ó tètè máa ń fi hàn wọn bó tilẹ̀ nǹkan pretend tó ó máa fi hàn wọn ó máa fi hàn wọn tó bá àṣìṣe tó bá pé bí òrìṣà tó yẹ pé òrìṣà tó lágbára tó yẹ pé ìkà kì í débẹ̀ tó láwọn òrìṣà kan máa tẹ́ pé ìkà kì í débẹ̀ o tó bá débẹ̀ wọ́n ti wọ́n náà pé ṣé o lè ṣe é ọ̀n pààyàn ọ̀n bínú yàn bí o tó bá délé fún ẹ tó bá lọ bínú yàn pẹ́rẹ́ ó bá máa parẹ́ ẹni so a máa hùn lára ẹ pé òun ṣèkà àwọn èèyàn máa mọ̀ pé lágbájá ìkàlélẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ sì rú àwọn òrìṣà yẹn kò fi bẹ́ẹ̀ kọ́ mọ́ torí obìnrin tó bá fẹ́ wọn níbẹ̀ kó lè ṣe ṣìnà àwọn èèyàn wà máa mú yín débẹ̀ tẹ́ bá ti gbà ẹnì kan kò lè ṣàgùn sí kó mú yín ẹ̀yin náà ẹ má ṣe kí ni ibi tó ti lè mú yín ni mo sọ fún yín yẹn o má bínú ẹ mọ́ làkejì ẹdíjọ́ kejì otherwise tán bá ṣàgùn sí amọ́ ẹ o torí òun náà ti ń ṣe ó ti ń jẹ èèwọ̀ ṣùgbọ́n tó o bá ti ṣe yẹn so ìka wà gédégbé àwọn ìka yẹn ló ń gbénú àwọn ẹ̀sìn bẹ̀sìn jẹ́ àwọn mùsùlùmí kan wà dẹ́gbẹ́tẹ́ bá ṣe jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ tó yìí tó bá rí báyìí wọ́n máa ṣàdúrà fún yín ni kódà àwọn yìí kẹ́ máa ṣẹ̀sìn yẹn tú àwọn pípù yẹn tú ẹlòmíì báyìí ìwà tó máa wù sí yín lásán gan ẹ̀fẹ́ yìí ti gbogbo ẹgbẹ́ tó bá ti jẹ́ lẹ́sìn ṣe mọ̀ pé ìwà títí ẹni ìwà torí gbọ́dọ̀ torí tí ẹni yẹn máa bá àwọn tó ń ṣẹ̀sìn yẹn jà ìyá ayọ̀ yẹn kó láàrin wọn pé kàńdá lélẹ̀ láàrin rẹ̀ ṣe sá. kí lélẹ́gùn lè ṣe tí ó jẹ̀bi Ọlọ́run kí lélẹ́gùn lè ṣe tí ó jẹ̀bi Ọlọ́run àwa la dáṣọ fẹ́gún ó fi tiẹ̀ borí adáṣọ fónígbàgbọ́ ó fi ṣe wàásù a sì dáṣọ fónímàlẹ́ ó fi ṣe nà síyà kí lélẹ́gùn lè ṣe tó jẹ̀bi Ọlọ́run aráyé ta ló sọ pé òun ò mọ̀rú àwa aráyé ta ló sọ pé òun ò mọ̀rú àwa èmi lọ́ba olórin ìbílẹ̀ o Ayílára mo gbére mi dé ọba olórin ìbílẹ̀ o olórin ìbílẹ̀ o ẹni pòun ò mọrin tiwa níbo làwọn wà o èmi náà ni Adégòkè ọmọọba Ayílára so tẹ bá ń wá bí tẹ fẹ́ pè wá sí ẹ sì lè fẹ́ gba nọ́mbà wa ẹ lè máa wá bí tẹ fẹ́ pè wá sí tàbí ẹ fẹ́ gba nọ́mbà wa 0 8 0 35 71 74 05 nọ́mbà tí ẹ lè pè ọwọ́ kan ló máa wọlé nọ́mbà mi nìyẹn 0 8 35 71 74 05.